Iṣẹ́ tí ẹ̀ ń wo àwòrán yìí, iṣẹ́ aṣínà tí ó yára mú owó wá dáadáa ni. Tí a bá wo inú àpè tó wà lórí iná yẹn, máa rí ọ̀gà gbígbẹ ńbẹ̀, ọ̀pọ̀lọ́ gbígbẹ ó wà nísàlẹ̀, ọ̀gà gbígbẹ mẹ́ta, ọ̀pọ̀lọ́ gbígbẹ mẹ́ta, bó ṣe wọ́n ṣe lélẹ̀, àtàrí mẹ́ta, ewé àbámọ́dá mẹ́rìndínlógún pẹ̀lú 1000 naira tuntun tàbí 500 ló máa kó lé tí a máa jó tá a máa lọ kúná, tá a bẹ̀rẹ̀ sí ní máa fi ọtí lò láràárọ̀ pẹ̀lú àyájọ́ ẹ̀. Ẹ jẹ́ kí n parí ṣíṣe ẹ̀ náà, ẹ máa wo ohun lílé wa. Ewé àbámọ́dá ni òní wọ̀nyí. Ewé àbámọ́dá ni wọ̀nyí. Ewé àbámọ́dá mẹ́rìndínlógún. Lẹ́yìn ẹ̀ wá fi owó 1000 naira lórí, wá fi bò lórí wa. Lẹ́yìn tí a bá ti fi bò, a wá fi ìdérí ẹ̀ dé, a ní ṣíwò títí tó máa fi jó tán. Ẹni tí ó bá wá nídìí àròfọ̀ ẹ̀, kí ó kọ́mẹ̀tì pé òun nílò ẹ̀, máa fi ṣọwọ́ sẹ́ni náà lábẹ́ kọ́mẹ̀tì. Kó sì gbìyànjú kó like fídíò yìí, kó like ẹ̀, kó sì bá wa share ẹ̀ fún àǹfààní àwọn èèyàn míì.